káwọn padà ẹ̀yin ará ilé gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú pé àlejò wa tí a jọ máa pẹ̀kẹ́lu àkòrí wa fún tèmi lórí ètò Ongbona Feli Feli níkànnì Kaftan TV Yorùbá náà tí wọ́n lé agbára. Orúkọ àlejò wa náà ni Amofin Sarafa Okewoye. Kí ni nǹkan tí a máa pẹ̀kẹ́lu? Òun náà ni ìdìbò ìpínlẹ̀ Ondo ti ọdún 2024 tá a wà yìí tó máa wáyé ní oṣù kẹwàá ti ọdún yìí. Àwọn àmúyẹ àti yíyan adarí tó dára fún ìpínlẹ̀ Ondo, nǹkan tí a máa pẹ̀kẹ́lu tí èmi àti àlejò wa nílé agbára ní ìní tí a jọ máa fọ̀rọ̀ jomitoro lórí ẹ̀ nìyẹn. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kájọ máa jẹ̀gbádùn. Ẹ káàbọ̀ sí orí ètò àlejò wa. Atọ́kùn ẹ kú iṣẹ́ o. Gẹ́gẹ́ bí amòfin tí òfin dẹ̀ yé yékéyéké, tí a bá sọ pé àwọn àmúyẹ tí èèyàn gbọ́dọ̀ ní, dájúdájú ẹni tí a bá du ipò gómìnà ìpínlẹ̀ ó gbọ́dọ̀ ní àwọn àmúyẹ kan tí òfin ti là kalẹ̀ tí ó gbọ́dọ̀ ní. Ǹjẹ́ lè bá wa mẹ́nu bà àwọn àmúyẹ náà? Ẹ ṣe atọ́kùn. Síwájú màá sọ wípé kọ́nà bá fọ̀rùn kẹ́ gómìnà ìpínlẹ̀ Ondo tó papòdà ní ọjọ́ 17 oṣù kejìlá 2023, arákùnrin Olúwarótìmí Ọdúnayọ̀ Akérèdọ́lù SAN-CON, kọ́ bá múyẹ̀pẹ̀ burúkú lójú wọn. Àmúyẹ tó yẹ kí gómìnà ní ni wípé gómìnà gbọ́dọ̀ kọ́kọ́ mọ, ẹni tó bá fẹ́ díje fún ipò gómìnà gbọ́dọ̀ kọ́kọ́ mọ kí ni òun fẹ́ lọ ṣe. Èkejì ni pé gbọ́dọ̀ ní àlàkalẹ̀ ètò nǹkan tó fẹ́ lọ ṣe. Ẹ̀kẹta ni pé gbọ́dọ̀ ti ní ìrírí nípa ètò ìṣe ìjọba, gbọ́dọ̀ ṣe nípa ètò bí a ṣe ń ṣe iṣẹ́ ara ẹni tàbí ètò bá ṣe ń ṣe ìlú, gbọ́dọ̀ ti ní ìrírí. Ẹ̀kẹrin ni wípé ó gbọ́dọ̀ mọ ibi tí kùdẹ̀kùdẹ̀ wà nínú ìlú ní ìpínlẹ̀ wa. Ìkarùn ni wípé ó gbọ́dọ̀ ní ìtẹríba, gbọ́dọ̀ ní ìrẹ̀lẹ̀. Ìkẹfà ni pé ó gbọ́dọ̀ ní ìfaradà. Ìkeje ni wípé ó gbọ́dọ̀ létí gbọ́, kó ní àyà ìgbàṣe. Àwọn máa rí gbogbo ẹ̀ ni wípé ó gbọ́dọ̀ ríra ẹ̀ bí ẹni tó fẹ́ wá sin ìlú, kò ń ṣe ẹni tí ìlú fẹ́ sìn. Tá bá ní àwọn àmúyẹ méje tí mo dárúkọ yìí, a rí wípé ẹni tó bá ní àwọn ọ̀pọ̀, ẹni tó bá ní oore ọ̀fẹ́ láti ṣe gómìnà, àti má ṣe dáadáa ẹ̀ wà lọ́wọ́ bóyá, torí pé kò ní àṣìṣe kankan, a ṣàṣeyọrí. Bí ni wípé àwa tí àwọn gómìnà àbí ààrẹ tí wọ́n ṣàdarí fún gan, wàhálà tiwa gan pọ̀ ju tàwọn gómìnà tàbí ààrẹ lọ, torí pé a ní tẹ́lọ́rùn. Ṣùgbọ́n tó bá ti láwọn àmúyẹ méje tí mo dárúkọ yìí, kò sí ìwà tí a lè wù gẹ́gẹ́ bí ará ìlú tí ó lè ṣe àkùdé bá nǹkan tó fẹ́ lọ ṣe mẹ́. So níwòye tèmi, mi rò wípé ẹni tó bá fẹ́ ṣe gómìnà ní ìpínlẹ̀ Ondo gbọ́dọ̀ ní àwọn àmúyẹ méje tí mo dárúkọ yìí. Ká wá wo ìpínlẹ̀ Ondo kó tó di pé gómìnà ti Ondo tó papòdà ní ẹnu lọ́lọ́ yẹn arákùnrin Akérèdọ́lù kó tó di pé Ayédàtiwa gun orí ipò. A rí pé àwọn rògbòdìyàn kan ti wáyé lórí pé ta ni a máa ṣe ìjọba lọ, pé kí wọ́n gbé agbára sílẹ̀ fún igbákejì nígbà náà tí gómìnà tó wà ń bẹ̀ nísìnyí tó wà ní igbákejì. Ṣé rò pé àwọn rògbòdìyàn tó wáyé ní ọdún tó kọjá lórí fífi ẹni náà sípò àti pé kí wọ́n sì ní sùúrù pé gómìnà fẹ́ paradé, ṣé rò pé rògbòdìyàn yóò ní nípa nínú ẹgbẹ́ òṣèlú APC lórí ìdìbò tó ń bọ̀ yìí? Ẹ ṣe atọ́kùn. Rògbòdìyàn tí ẹ mẹ́nu bà yẹn ó ní í ṣe pẹ̀lú ètò ìdìbò ọdún tàwa 2024. Àwọn tí ó wà nídìí rògbòdìyàn yẹn ti wo sàkó ọ̀rọ̀ wípé àlàáfíà gómìnà àtijọ́ ti di fíafíà. Tí wọ́n bá dẹ̀ gba ẹni tó jẹ́ igbákejì gómìnà ní ìgbà yẹn láti di gómìnà báyìí láàyè láti gbẹ́sẹ̀ sí bàtà tí gómìnà Akérèdọ́lù fẹ́ gbélẹ̀ nípa pé kán dé adélé gómìnà, wọ́n mọ ìtumọ̀ ẹ̀ wípé agbára ṣeéṣe kó pọ̀ lọ́wọ́ ẹni tó jẹ́ gómìnà báyìí tó yẹ kó jáde lé nígbà yẹn. Tó bá dẹ̀ ti rí bẹ́ẹ̀, àti gba tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ APC láti olùdíje fún ipò gómìnà ní 2024 October á rọrùn. Ni wọ́n ṣe gbé òṣèlú wọ̀ wípé a ní gbà kí ọmọkùnrin yìí kó dé adélé gómìnà
torí wọ́n ti mọ̀ nígbà yẹn pé àlàáfíà gómìnà lè má lè jẹ́ kán lóore ọ̀fẹ́ láti parí sáà kejì wọn náà ṣe gbé ètò òṣèlú wọ̀. Ó ṣe ní láàánú wípé tá a bá ń ṣòṣèlú a máa mú tọlọ́run kúrò tí ò dẹ̀ kó rí bẹ́ẹ̀ torí pé Ọlọ́run ní ìbẹ̀rẹ̀ àti òpin gbogbo. Ó rí ká tó rí ó dẹ̀ mọ̀ ká tó mọ̀. Lọ́pọ̀lọpọ̀ àwa yẹn náà máa ń mọ̀ ṣùgbọ́n a máa ń rò wípé a lè ṣe bí Ọlọ́run torí pé ètò ìlera gómìnà àná gómìnà Akérédolú ó wọ́n sójú àwọn tó súnmọ́ wọn wípé nǹkan tó ń ṣe wọ́n àrùn tí a lè pè ní kò gbóògùn ni tó dẹ̀ ti ní gbèdéke ìgbà tí ó ṣe kí wọ́n lò Ọlọ́run ló lẹ̀mí ṣùgbọ́n níwòye tèmi gbogbo pé rògbòdìyàn tó wà síwájú àsìkò yẹn ní ṣe pẹ̀lú ètò ìdìbò 2024 and nígbà tí ẹ̀dẹ̀ ti kọjá lọ báyìí èmi ò rò pé ó lè nípa gbòógì ní ètò ìdìbò abẹ́lé ẹgbẹ́ APC láti yan ọmọ òye mi rò bẹ́ẹ̀ mi rò bẹ́ẹ̀ tí gómìnà tó wà ń bẹ̀ báyìí tí wọ́n bá ń wo iwájú tán wo ẹ̀yìn iwájú yẹn ni wípé tí wọ́n gbé ètò wípé dandan lá mo fẹ́ ṣe gómìnà lẹ́yìn tí mo ń ṣe lọ́wọ́ ẹ̀ tí wọ́n gbé yẹn dání tí wọ́n gbé wípé mo fẹ́ ṣèlú mo fẹ́ túlù ṣe ibi tí arákùnrin Akérédolú fi àdàgbà ayé rọ̀ sí gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ondo àwọn fẹ́ gbé láti bẹ̀ àwọn fẹ́ gbìyànjú kó ṣe nǹkan tí aráàlú ń fẹ́ torí mi ò ní tàn yín atọ́kùn ìtẹ̀síwájú Ondo arákùnrin mi ní tàn yín láti bí ọdún kan sí ọdún méjì báyìí ètò ìjọba ìpínlẹ̀ Ondo dá gẹ́gẹ́ lọ́pọ̀lọpọ̀ tó láti gbà yẹn ni gómìnà tó gbéṣẹ̀ Akérédolú ti ń bá ètò àlàáfíà ara wọn fínra tí eku ò ké bí eku tẹ́yẹ ò ké bí ẹyẹ táwọn nígbà tí APC ń ṣe campaign tí ó gbé arákùnrin Akérédolú wọlé campaign yẹn yẹ kó jẹ́ local government by local government ṣùgbọ́n torí àìlera gómìnà nígbà yẹn tọ́pọ̀lọpọ̀ wa ò tí ì mọ̀ wọ́n fi ṣe 3 senatorial districts torí àlàáfíà gómìnà ò gbé kán campaign káàkiri all the local governments so mi wípé a ti mọ̀ síwájú àsìkò wípé òjòjò ń ṣògùn ara gómìnà àtijọ́ ara ògùn ò le so níwòye tèmi máa bẹ gómìnà wa Ayédatiwa Orímisàn Lucky kó gbà wípé orúkọ lóró wọ́n ti di gómìnà táwa ń kọ ìtàn ìpínlẹ̀ Ondo pé à ń sọ ìtàn àwọn aláṣẹ olórí gómìnà orúkọ wọn ti pẹ̀lú kán di eléyìí tó wà lọ́wọ́ wọn kán di mú ṣinṣin kán gbìyànjú kán ṣe nǹkan tára ló ń fẹ́ kán múnú aráàlú dùn táwa ti ṣe yẹn sà àti mọ ẹni tí ó máa ṣe gómìnà ní ẹ̀yìn 2024 ó rọrùn púpọ̀ tọ́lọ́mbà ti kọ́ wípé wọ́n á ṣe gómìnà ọlọ́dún 4 kò sí nǹkan tó lè yẹ ṣùgbọ́n níwòye tèmi kọ́ máa yẹ kí òṣèlú síwájú. ẹ sọ pé tí Ọlọ́run bá ti kọ́ ṣùgbọ́n nínú ọ̀rọ̀ náà ni àwọn náà tún sọ pé tí ìgbìyànjú ẹ̀dá ó tún ṣe kókó Ọlọ́run lè kọ nǹkan ṣùgbọ́n tí wọ́n bá ṣe ìgbìyànjú ó lè má bọ̀ sí ìgbìyànjú ẹ̀dá náà tún ṣe kókó ni mo ṣe rò pé gómìnà tó wà ń bẹ̀ yìí ṣe ìgbìyànjú tiwọn náà ni. ara ìgbìyànjú wọn náà ni mo sọ lẹ́ẹ̀kan wípé kí wọ́n tẹjú mọ́ ètò ìgbáyé gbádùn àwọn èèyàn kán kọjú mọ́ ètò ìdàgbàsókè ìlú kán kọjú mọ́ àtìmúnú aráàlú dùn. Ètò ìdìbò abẹ́lé ẹgbẹ́ òṣèlú APC di oṣù kẹrin ọdún tàwa yìí àdàwà ní oṣù kínní láàrin oṣù kínní sí oṣù kẹta ó yẹ kí gómìnà Ayédatiwa jẹ́ kí àwọn aráàlú ìpínlẹ̀ Ondo rí wípé gómìnà dáadáa ni wọ́n tí àwọn èèyàn bá rí tó sọ pé gómìnà dẹ̀ ṣe dáadáa láàrin oṣù mẹ́ta tó débẹ̀ yìí o tí mo dẹ̀ mọ̀ pé wọ́n ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ yẹn bá ṣe ń sọ̀rọ̀ báyìí fàpẹẹrẹ ní December tó kọjá lọ yìí òṣìṣẹ́ ìjọba ti gba owó nígbà tó dé 20 oṣù kejìlá wọ́n ti gba owó ní àná sẹ́ni gómìnà ti fọwọ́ sí pé àwọn tó ti ṣiṣẹ́ sìn tó ti sin ìlú wọ́n ti fẹ̀yìntì gbogbo owó tán jẹ wọ́n ní kó san gbogbo ẹ̀ billions of naira ti release pé kó fi sanwó wọn pé owó tán ń gbà lóṣù bí i 300 million wọ́n ti gbé sókè wípé àwọn bàbá tó ti sìn wá ìyá tó ti sìn wá yìí jẹ́ ká fi ẹ̀rín pẹ̀kẹ́ wọn èmi ń wò wípé tó bá lè máa ṣe bẹ́yẹn kó máa jẹ́ kí inú àwọn ará ìlú máa dùn kán jẹ́ kí ọ̀nà wà kán jẹ́ kí owó wà kán jẹ́ kí iṣẹ́ wà kí gbogbo ètò máa lọ bó ṣe yẹ kó lọ àwa la máa sọ wípé máa yẹ jẹ́ kó continue máa yìí la fẹ́
torí pé àwọn tó fẹ́ mú wọn náà gbọ́dọ̀ máa gbọ́ ìròyìn ní ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan níṣẹ́ rẹ̀. so lẹ́kìsọ́ lẹ́ẹ̀kan wípé ẹni tó máa ṣe gómìnà ìpínlẹ̀ Ondo àbí ẹni tí ẹgbẹ́ òṣèlú APC máa gbé láti ṣe gómìnà ẹ jẹ́ kí á fìyẹn sí ọjọ́ iwájú. Ọlọ́run ti bá gọ́vnọ̀ Ayédatiwa Ọlọ́run ti bá wọn ṣe wọ́n fẹ́ ṣe gómìnà lẹ́yìn 2024 yìí ṣùgbọ́n Ọlọ́run wá sọ pé kì í ṣe gómìnà 2024 mo ṣe ń sọ fún wọn wípé kán lo eléyìí láti lè jẹ́ káwọn ará ìlú rí ìyàtọ̀ táwọn ará ìlú bá rí ìyàtọ̀ àwọn ló máa dìbò pé ń ta fẹ́ lélẹ̀ lóòótọ́ àwọn tó fẹ́ díje ní ẹgbẹ́ òṣèlú APC wọ́n pọ̀ díẹ̀ ṣùgbọ́n tá a bá dé kòríta yẹn Ọlọ́run akẹ́gbẹ́ APC mọ̀ ṣe nǹkan tó yẹ kán ṣe. ó dà àlejò wa lórí yíyan gómìnà sí orí ipò a mọ̀ pé ìpínlẹ̀ ó dàbí ká fi wé orílẹ̀-èdè náà ó máa ní àwọn ìsọ̀rí pé gúúsù àríwá tí wọ́n sọ pé àwọn apá ibìkan ló ti ṣe tẹ́lẹ̀ àwọn apá ibìkan ni kò tí ì ṣe àwọn apá ibìkan ló kàn ṣé eléyìí wà nínú ìwé òfin pé tí ẹkùn ibìkan bá ti ṣe o ẹkùn bòmíì ní àtúnkàn ní ti ọdún mẹ́rin mìíràn tí àwọn ẹni tó bá ń bẹ bá ti kúrò. adúpẹ́ atọ́kùn ó wà ní kò sí nínú ìwé orílẹ̀-èdè Nàìjíríà wípé kí tó bá lọ síbí a wá síbí kò sí mbẹ̀. ẹ rí i pé ní ọdún tí a wà yìí tí àmì tó kọjá lọ tí a díje fún ipò ààrẹ Alhaji Atiku Abubakar jáde láti ẹgbẹ́ PDP wọ́n wá láti àríwá Alhaji Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu jáde láti ibi àti Peter Obi tó túmọ̀ sí wípé kò rí lè síbi tá a kọ́ sí wípé ibi la ṣe ṣùgbọ́n ògbó alájọ mọ̀ wípé tí ẹ̀yà kan bá ti ṣe ọdún 8 ó yẹ kó wá sí ọ̀dọ̀ ẹ̀yà míì. ní ìpínlẹ̀ wa náà kò rí lè sí pé a sọ pé ibì kan ni ṣùgbọ́n kí àlàáfíà lè jọba kí ìfẹ́ lè wà kí ètò ìjọba àwọ̀ ara wa kó lè máa gbèrú sí afúnra wa sọ wípé tí agbègbè kan bá ti ṣe ọdún 8 agbègbè kan náà ṣe ọdún 8. ní ìpínlẹ̀ Ondo tí a ń sọ yìí lọ́wọ́lọ́wọ́ báyìí kí arákùnrin Akérèdọ́lù tó kú àwọn agbègbè tá ń pè ní Ondo North tí ó jẹ́ wípé Àkókó mẹ́rẹ̀ẹ̀rin wà ń bẹ̀ àti Ọ̀wọ̀ àti Ọ̀sẹ̀ wà ń bẹ̀ ni wọ́n ṣe. Gómìnà Akérèdọ́lù ti ṣe ọdún 4 àkọ́kọ́ wọ́n ń ṣe ọdún kejì lọ sáà kejì lọ wọ́n dẹ̀ ti lò bíi ọdún 3 nínú sáà yẹn so ọdún 3 yẹn ló kù ọdún kan tí ọlọ́jọ́ fi dé. ó túmọ̀ sí wípé ẹni tó wà ń bẹ̀ báyìí ó fẹ́ parí sáà ti àwọn Ondo North ni and naturally ó yẹ kí kinní yẹn kó lọ sí ibi tá à ń pè ní Ondo South. Ondo South ni ibi tí Òdìgbò wà Ẹlújẹ Òkègbó wà Ìlàjẹ wà Òkìtìpupa wà Èrèlé wà àti Ẹsẹ̀ Odò torí mẹ́fà la ṣe sọ̀rí kọ̀ọ̀kan so ó yẹ kó lọ sí ibẹ̀ dẹ̀ ni deputy governor ti wá tó ti di gómìnà báyìí tó túmọ̀ sí wípé ọ̀dọ̀ gómìnà báyìí ní kinní yẹn ti ń bọ̀ yẹn lẹ́rú ṣe ń ba àwọn tí wọ́n jọ ń díje wípé bàtà bá ti di gómìnà báyìí ṣé òṣèlú náà ló tún máa di gómìnà ní after 2024 ni so anyway tèmi pé ibi tó kàn báyìí ni àwọn tí a pè ní Ondo South a dẹ̀ ní àwọn ọmọ tó ṣe é múyan gan tó wá láti Ondo South. ọ̀dà iṣẹ́ púpọ̀ àlejò ẹ̀kọ́ àtótónu tí a bá wo ìpínlẹ̀ Ondo tí ètò ìdìbò máa wáyé níbẹ̀ pẹ̀lú ìpínlẹ̀ Edo a rí pé wọ́n jọ súnmọ́ra wọn gbòǹgbò ní ká wá wo àwọn ètò ìdìbò tó ti wáyé ní àwọn ìpínlẹ̀ tó ti wáyé káàkiri àti ètò ìdìbò gbogbogbò tí a ṣe lọ ní ọdún tó kọjá lọ ojú wo ni àbí irú oríyìn wo ni ẹ lè gbé fún àwọn àjọ elétò ìdìbò ní orílẹ̀-èdè Nàìjíríà pé a tẹ̀lé fọkànbalẹ̀ pé ìdìbò tí Ondo yìí o àyípadà gidi àti màgòmágó kò ní sí níbẹ̀. adúpẹ́ atọ́kùn kò sí ètò kan tá a lè sọ wípé ó gba 100 kan Ọlọ́run nìkan ló lè gba 100 kan tàbí 100%. nígbà tá a bá ti mọ̀ wípé èèyàn ni wá àdẹ̀ tó tán àdápé àléébù gbọ́dọ̀ wà ṣùgbọ́n tí wọ́n bá ní pé kí n fún àjọ elétò ìdìbò ní máàkì èmi á sọ fún wọn pé wọ́n pèrègèdè wọ́n fi gbọ́rọ̀ jọkà àti ṣe ètò ìdìbò
ní àárín ẹgbẹ́ lásán kò ń ṣe nǹkan tó rọrùn. Ká má ṣe wá sọ pé lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ṣe election 2023 bó ti yẹ pé ó ní àwọn kùdìẹ̀kudiẹ kan, ṣùgbọ́n tá a bá wo gbogbo ẹ̀ lápapọ̀ àgbóṣùbà káre fún àjọ elétò ìdìbò. Tá bá dẹ̀ wò ọ̀pọ̀lọpọ̀ petitions tí wọ́n gbé lọ sí ilé ẹjọ́, ọ̀pọ̀lọpọ̀ ní ilé ẹjọ́ sọ wípé wọ́n ṣe dáadáa. Tá bá gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn pé ìtílé ẹjọ́ dànù àti ilé ẹjọ́ sọ pé ó ṣe dáadáa, àrí pé ìtọ́nú ṣe dáadáa yẹn á fẹ́ tó 70%, ìtọ́nú wọn ṣe dáadáa fẹ́ tó bí 30%, tó mì wípé wọ́n ṣì gba pass mark, wọ́n gba distinction. Now nípa ètò ìbò tí a fẹ́ dì ní ìpínlẹ̀ Ondo pé INEC lè ṣe dáadáa, níwòye tèmi mo gbà pé àjọ elétò ìdìbò á ṣe dáadáa, torí pé ìbò tí a fẹ́ dì ní ìpínlẹ̀ Ondo àti ìpínlẹ̀ Edo là ń pè ní off-season election, tó túmọ̀ sí pé gbogbo ìpínlẹ̀ kan ló ń dìbò, ìpínlẹ̀ kan ló ń dìbò at a time. Ìpínlẹ̀ ìdìbò ìpínlẹ̀ Ondo àti ìpínlẹ̀ ìdìbò ìpínlẹ̀ Èkìtì kò ṣọjọ́ kan náà. tó gbogbo agbára tí àjọ elétò ìdìbò ní ni wọ́n á gbé wá sí ìpínlẹ̀ ọ̀hún láti rí wípé ètò ìdìbò Ondo ó lọ bí ó ṣe kó lọ. So níwòye tèmi àjọ elétò ìdìbò ní ìdí kankan láti má perform ní election yẹn. Ṣùgbọ́n tá bá wo àwọn ìdìbò tó ti wáyé tá a ṣètò ní pé àwọn ẹjọ́ kan ṣe tún wà nílé ẹjọ́ látàrí pé èmi mo gbégbá orókè ìwọ kọ́ ló gbégbá orókè àti pé mágòmágó wà nínú ètò ìdìbò tó wáyé yìí tó ti fa àwọn oríṣiríṣi ọ̀rọ̀ tó ti di bí gbọ́nmẹsẹ̀ omi òtó ní àwọn ibì kọ̀ọ̀kan tó yẹ pé ilé ẹjọ́ náà ni wọ́n padà ń kó lọ tó ti ń padà ń rẹ́yìn ẹjọ́ náà. Ṣé irúfẹ́ nǹkan báyìí náà tún ní di nǹkan tó máa wáyé ní ìpínlẹ̀ Ondo wa yìí? Atọ́kùn, mo fẹ́ káwọn yọ àwọn kìnnì kan wípé olóṣèlú a lè tẹ́ wọn lọ́rùn, a lè tẹ́ wọn lọ́rùn. Pé wọ́n lọ sílé ẹjọ́, ẹ̀tọ́ olùdíje láti lọ sílé ẹjọ́. Ṣùgbọ́n tẹ́ bá bí mísà máa sọ fún pọ̀pọ̀lọpọ̀ àwọn tó lọ sílé ẹjọ́ nìyẹn kan lọ sílé ẹjọ́ rárá. Kí lẹ rí? Ìdí ni pé àwọn ètò ìbò kan wà tó yẹ pé ó clear wípé kò sí màdàrú, kò sí mọ̀kàrúrú tó clear, ṣùgbọ́n olóṣèlú afẹ́rò wípé ká lo àǹfààní tá a bá ní. Ó dà, ẹ jẹ́ ká wo ti ìbò gbogbogbò tó wáyé ní ọdún tó kọjá ní àárín àwọn ẹgbẹ́ òṣèlú tó du ipò náà, ẹgbẹ́ òṣèlú APC, PDP àti Labour Party, nígbà tí wọ́n sì tún pe ẹgbẹ́ òṣèlú APC ní ẹjọ́ tí wọ́n lọ sí ilé ẹjọ́ pé àwọn kọ̀ọ̀kan wà nínú ètò ìdìbò náà tí wọ́n tẹ̀ tún ní àwọn fídíò kan náà wáyé tó jẹ́ pé bí àwọn ẹgbẹ́ kan ṣe ní ẹgbẹ́ báyìí ní kẹ́ dìbò fún, àti àwọn ibi tó yẹ pé kó tó di pé ìdìbò gan wáyé gan wọ́n ti mú score sheet wá pé ẹgbẹ́ báyìí ló jáwé olúborí tó di pé àwọn kan tó ń lò fi takò ara wọn nílé ẹjọ́ nìyẹn. Atọ́kùn, a gbọ́dọ̀ jẹ́ kí nǹkan kan yé wa sà. Nígbà tí a bá fún àpẹẹrẹ ni o, tí a bá ní ojúkò ìdìbò 1000 ẹgbẹ̀rún kan, tí complain wà ní ojúkò ìdìbò 5 nínú ẹgbẹ̀rún kan, tàbí fẹ́ ká lo 5 yẹn láti fi sọ pé ìbò tí àwọn 999 ṣe 90 something 95 pé ìbò táwọn yẹn wá di torí pé àwọn 5 àti pé àlóòótọ́ ní nǹkan tẹ́ sọ pé ó ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀ ń bẹ̀, àwọn gbogbo àwọn tó dìbò tó kù yẹn o ká dà sí òkun. Àtàkùn òkú díẹ̀ ká tó wo táwọn yẹn wọ́n bá ń sọ a máa ń pè ní isolated cases. A dẹ̀ lè fẹ́ kú torí pé a ní process tó perfect. Nílò ìbò tí a ń tọ́ka sí tá a ń nawọ́ sí wípé àwòkọ́ṣe ni wọ́n, process tí wọ́n fi yan lórí wọn náà kò perfect rí. President America Donald Trump nígbà tí wọ́n dìbò tí Biden wọlé kò fẹ́ gbéjọba lẹ̀ tá a bá gbàgbé, ó nítorí pé wọ́n rig election yẹn ni. Ṣùgbọ́n torí pé àwọn ní system, wọ́n ní structure tó strong, tó wà entrenched, ni ó ṣe possible fún Trump. Ẹ lẹ́yìn pé tí bá ṣe ń sọ̀rọ̀ yìí, President Trump, former president of America, ṣì ń face charges yẹn torí pé at that point ó gbìyànjú láti undermine authority United States of America, but wọn ò gbà láàyè nítorí pé wọ́n ní system, infrastructure, structure tó yẹ pé wà well entrenched ìyẹn láti ní Africa bí ní Nigeria. So bí tí mo ń lọ of course ni pé kò sí election tó perfect. Tá bá dẹ̀ rántí election Clinton nígbà yẹn náà, sorry, Barack Obama náà, ẹ̀rí pé gbà tó fẹ́ second term wọ́n ní issue pẹ̀lú counting of their vote. Tá bá rántí
kọ́ ẹ sọ pé àwọn kà manually wọn ò fi computer kà á mọ́ ìtumọ̀ ẹ̀ ni wípé there is no human process to perfect and Nigeria ṣì ń aspire to be a well-established democracy in the world. So for me I expect a process kó dẹ̀ perfect 100%. Ẹlẹ́yìn àti 2023 mo ti sọ síwájú was about the best tí ìlú máa ṣe ó lè ní shortcomings ẹ̀ but I tell you ó actually was similar because àwọn tó ń complain wọ́n complain pa presidential wọ́n complain pa House of Reps and Senate and the election tá ń sọ yìí ọjọ́ kan náà la dì ìgbà kan náà la dì ìgbà kan náà la ti dì ìyẹn kan náà ló dì but simply because wípé House of Reps Senate favour wọn but presidential favour wọn la ṣe gbà wípé process yẹn was fraught with fraud so níwòye tèmi sà yes mo agree ó sì láwọn kùdẹ̀kùdẹ̀ mo agree but mo sọ síwájú náà pé kò sí nǹkan ìmọ̀ kìíní ò perfect and that pé Nàìjíríà dẹ̀rọ à ń lọ bá ṣe ń lọ yẹn náà èmi rò pé yẹ ká kíra because tá a bá wọ election ṣe ní 2023 àti 2019 I agree pẹ̀lú mi wípé improvement wà and we are moving towards that so má bẹ àwọn èèyàn wa ni pé ẹ ká nígbàgbọ́ nínú ara wa ká nígbàgbọ́ nínú process yìí 2024 Ondo State governorship election máa ṣọ́ wa wípé INEC á improve on the flaws táwọn náà rí pé àwọn èèyàn sọ to the point they will improve on those flaws and if they are able to and like I said it's off-season election ni tó túmọ̀ sí wípé wọ́n ní what it takes human and material resources láti ṣe election state kan if the tamale election 36 state and Abuja in one day so now láti election Ondo State ni kan mi ò rò pé ó yẹ kó ní wọn lára so jẹ́ kí Nigerians fọkànbalẹ̀ kó Ondo State fọkànbalẹ̀ wípé INEC á ṣe dáadáa ní election àfẹ́ ṣe and àwọn olóṣèlú wa náà gbọ́dọ̀ cooperate pẹ̀lú INEC very important. ẹ ṣe púpọ̀ àlejò ẹ̀pà tó tó nu ẹ̀yìn ara lè mú nígbà pé èyí jẹ́ gbádùn àlejò àbó ṣé yànnàná ètò ìdìbò tó máa wáyé ní ìpínlẹ̀ Ondo ní ọdún 2024 tí a wáyé ní oṣù kẹwàá àlejò àti abátún wa ń tẹ̀síwájú gẹ́gẹ́ bí a ṣe ń tí ètò ṣe lọ ta ṣe kọ̀wé ibo ni ẹ rí ipò àbòsí ní orílẹ̀-èdè ní ìpínlẹ̀ Ondo bí ètò ìdìbò ṣe ń súnmọ́ kọ́kọ́. Ondo State pẹ̀lú ìpínlẹ̀ tí ó enjoy àlàáfíà tábàyọ̀gbà tí àwọn jàǹdùkú kan wá sí ìlú Ọ̀wọ̀ tó ń lọ sí church ń bẹ̀ tí wọ́n pa ogunlọ́gọ̀ àwọn èèyàn tábàjọ ẹgbà yẹn kúrò ìpínlẹ̀ Ondo pẹ̀lú ìpínlẹ̀ nílẹ̀ Nàìjíríà tí àlàáfíà ti ń jọba wọ́n ti náà dẹ̀ wáyé ẹ̀rí wípé gómìnà wa àtijọ́ arákùnrin Akérédolú ó ṣe bí ọkùnrin ó gbé ìgbésẹ̀ akọ wọ́n dẹ̀ rí wípé gbogbo àwọn tó lọ́wọ́ sí ìwà mọ̀dàrú yẹn ni wọ́n fi ọwọ́ òfin mú tí wọ́n dẹ̀ fi àtòdókun jẹ torí nígbà yẹn mo rántí wípé àwọn táwọn yẹn dé sí ilé wọn pátápátá ni wọ́n mú tó dẹ̀ mú àwọn yẹn láti gbà yẹn dẹ̀ ní àtúngbọ́rú ẹ̀ mọ́ torí pé ìjọba yẹn ti gbé àwọn tí a ń pè ní àjọ Àmọ̀tẹ́kùn kalẹ̀ àwọn Àmọ̀tẹ́kùn dẹ̀ mú iṣẹ́ yẹn ní ọ̀kúnkún tó yẹ pé wọ́n jẹ́ kí egun wọn tún ṣẹ́ mọ́ ní ibi kankan ní ìpínlẹ̀ Ondo ìpínlẹ̀ Ondo pẹ̀lú ìpínlẹ̀ tó enjoy peace and mo dẹ̀ máa kí gómìnà àwọn àtijọ́ arákùnrin Akérédolú pé wọ́n kú ọkùnrin torí pé Àmọ̀tẹ́kùn ṣe bẹ̀bẹ̀ gan ọ̀gá àwọn Àmọ̀tẹ́kùn chief ṣé Ògúnlẹ̀yẹ Àbájílẹ̀yẹ mi ò rántí orúkọ wọn dáadáa wọ́n ń ṣe dáadáa gan ọmọkùnrin ni wọ́n so ìpínlẹ̀ Ondo pẹ̀lú ní gbogbo south west o Nàìjíríà o ta lè sọ pé àlàáfíà wà ń bí àlàáfíà wà ní ìpínlẹ̀ ní the last 3 years ìpínlẹ̀ Ondo ò lè sọ wípé wọ́n record any serious criminal breach ní anywhere ní ìpínlẹ̀ yìí. ọ̀dà ẹ ṣé púpọ̀ àlejò ẹ̀pà tó tó ní gẹ́gẹ́ bí sọ síwájú ẹ̀yin ará ilé ẹ̀wọ̀ ẹ jẹ́ ká dókè lọ́nkà lówó mi nígbà tá a bá padà dé ká tẹ̀síwájú lórí ètò má yí kúrò ẹ̀yin ará ilé à ń padà bọ̀. ẹ káàbọ̀ padà ẹ̀yin ará ilé ìkànnì
ìkànnì Kaftan TV Yorùbá náà lè ṣe wà níbi tá a ti ń ṣàfojúsùn ayé tó rẹwà lórí ètò Ongbona Feli Feli bó ṣe ń gbóná fẹlifẹli la ṣe mú aṣojú móhùnmáwòrán yín ní ìkànnì Kaftan TV Yorùbá àti wà nílé agbára pẹ̀lú àlejò wa ní abala àkọ́kọ́ tá a ti jọ ń fọ̀rọ̀ jomi tó rọrọ̀ kó tó di pa lọ sókè lọ́run lọ rè wùmí kí ni nǹkan tí à ń pẹ̀kẹ́ lu òun náà ni ìdìbò ìpínlẹ̀ Ondo ọdún 2024 tí a wà yìí nínú oṣù kẹwàá tí àwọn àmúyẹ àti yíyan adarí tó dára fún ìpínlẹ̀ Ondo tó ti jẹ́ nǹkan tí a ti ń pẹ̀kẹ́ lù tí àlejò wa Amofin Sarafa Okewoye tí wọ́n dẹ̀ ti bá wa yànnà náà lórí ètò ti ààbò tí mo sọ ẹ mọ̀ pé kò sí ni wọ́n ní ibikíbi là ń dáná alẹ́ ọbẹ̀ ló dùn jura wọn lọ kò sí tí ètò ìdìbò bá wáyé láwọn ìpínlẹ̀ kan a ṣáà máa rí pé ibi kan gbọ́dọ̀ wà tó pé bí àwọn fẹ́ jí àpótí ìdìbò gbé ni tàbí kún láwọn kan wá ríra ìbò káta ìbò ṣé lè ṣì lérò pé irú nǹkan bá ṣì tún lè wáyé ní ìpínlẹ̀ Ondo nínú ètò ìdìbò tó ń bọ̀ yìí. Atọ́kùn àdúpẹ́ àríṣẹlẹ̀ àríkà bàbá rẹ̀gùn àdìbò 2023 presidential and other elections àmì ìdẹ̀rọ̀ pé ní ìpínlẹ̀ Ondo àbí tí wọ́n ti sọ wípé wọ́n jí àpótí ìdìbò mi rò pé wà torí pé ojú ti là ju tàtẹ̀yìn wá lọ ayé ìgbà tí wọ́n máa ń lo àwọn kan láti fi ṣe jàǹdùkú láti wòwà ọ̀daràn ó dàbí ó ti ń kọjá lọ díẹ̀díẹ̀ ní ìpínlẹ̀ Ondo ní 2023 presidential and other elections I really record any violence. There are just one or two disagreements tó kàn wáyé láàrin àwọn èèyàn idea wípé wọ́n ń jí ballot box gbé dápò àwọn èèyàn wá ti ní rethink torí pé wọ́n ti rí pé ìyẹn ò lè gbé ẹnì kankan a dẹ̀ ti rí náà pé oníkálukú wa ti mọ nǹkan tá a fẹ́ bí wọ́n sọ̀bẹ́lẹ̀ nígbà àgbà bí pẹlẹbẹ náà ni bẹ́ẹ̀ jí àti mọ̀ bí tá a ń lọ táwọn ìdìbò tá a di kọjá presidential and others ẹ̀rí pé àwọn èèyàn fúnra ló ń fúnra wọn campaign fara wọn ti ẹ̀gbà kéèyàn campaign fún wọn and àwọn dẹ̀ ti jẹ́ sóòye wa pé ayé ìgbà tó máa ń lo àwọn kan bíi jàǹdùkú òṣèlú ti kọjá lọ wọn kálukú wọn la fẹ́ wà ní ipò àṣẹ la fẹ́ lówó la fẹ́ lọ́lá la fẹ́ lọ́rọ̀ so ní nǹkan tí mo ń sọ atọ́kùn ni wípé tá a bá fẹ́ fi 2023 election George a rí i pé idea ká máa jí ballot boxes gbé kò tà mọ́ kò sí ọmọ tí a máa rí tó máa sọ pé ńgbà kan pé bad boy tí ò máa gun lexus jeep báyìí ó dẹ̀ mọ̀ kí ni ó ń jẹ́ kéèyàn gbádùn kó wà ní AC kó rówó náà kó rówó lò so mo fi dá wa lójú wípé election 2024 ní ìpínlẹ̀ Ondo mi ò rí nírí wípé àwọn yẹn lè jí ballot boxes argument lè wà ní polling unit a lè ní èdè ní polling unit tàbá láwọn tó yẹ pé wọ́n fẹ́ jẹ́ gbàrà mi dẹ́lẹ́rù a lè fẹ́ kù ṣùgbọ́n tá a bá kó bóyá ní wọ́ọ̀dù bíi 100 ibi tá a ti lè complain pé a ní issue ó lè má pé méjì and kò dẹ̀ possible náà kí àtẹ̀jẹ́ 12 gan Jésù bá lọ́mọ yẹn 12 Jesus Christ tó dẹ̀ betray Jesus Christ 12 ó show pé at that material time ẹnu Jesus Christ ò ká Judas Iscariot that's the meaning so ó mean pé kò possible ká wá kó èèyàn 10, 30, 50,000 jọ even 1 million pé wọ́n fẹ́ dìbò báyìí ká wá expect pé 1 million yẹn o àwa ní 10, 20, 30 tá ní issue tó ní nǹkan tá ń sọ báyìí nípa àwọn tó ń jà tó ní issue tá a bá kójọ pé polling unit by polling unit tá a kójọ l'Ondo West nìkan a ní 233 polling units and the whole of that polling unit náà bóyá wá ní complain bóyá 10 units out of 233 that kò yẹ kó affect the totality of the process tí 233 ṣe same thing applicable to states pé in the whole state o a ní bóyá 3,001 or so polling units now àwa ní complain bóyá ní 100 maximum that's the max àwa ní complain ní 100 out of 3,000 a sì ní 2,900 that kò yẹ kó rub off because gbogbo àwọn lè rí bákan náà mo kàn fi ṣe example ni I'm not saying but I'm just saying they should look beyond tí wọ́n ti bá rí pocket of crisis bóyá àwọn kan tó yẹ pé wọ́n ti mọ ògógóró yó tó ti wà intoxicated tí wọ́n lè control ara wọn mọ́ bóyá olóṣèlú tó desperate and láwọn kan wà tẹ́ pé èèyàn ò lè desperate
because you can only rig where you are popular. You can only manipulate where you are popular. But where you're not popular, you can't manipulate. What about that election 2023 presidential ni? Tí wọ́n return by 3,000 votes fún APC níbi Enugu state. It's going to be difficult for APC to rig in such state. Enugu, Anambra, Imo. It will be difficult because APC could really see on ground. And at the same time, it will be difficult for a Labour Party to say one can manipulate Ondo states. Lọ́ṣun state, Lọ́yọ̀ state are difficult. Kan wá kó yàn wá bẹ́yẹn ṣe mọ̀ pé so what I'm saying here of course is ni pé àti kò ní ẹ̀rà pé tó wà la lè ṣe rárá àti wà ní computer age sà. Torí kan tá a bá ń ṣe níbi ìbá ṣe wà yí báyìí kó tó pé 1 minute wọ́n á máa wò l'Amẹ́ríkà sà. Technology tiwa so yẹn tún kó tún kọ́ọ̀bù excesses àwọn political leaders wa kó tó mọ̀ wípé whatever you are doing máa record máa dẹ̀ post on social media. So and all these facts will be used against you. So jẹ́ kó káwọn yẹn wá ní ọwọ́ kò so èmi ń sọ fáwọn èèyàn wa wípé election 2024 and thereafter it will be getting better and better every day. Ó dáa náà àlejò wa a mọ̀ pé gbogbo ìpínlẹ̀ àti kó tó tẹ̀ fi mọ́ orílẹ̀-èdè gan ló máa ń ṣe ètò ìṣúná owó tí wọ́n fẹ́ ná fún ọdún. Ṣé ẹ rò pé ọ̀rọ̀ owó níná lórí ètò ìdìbò ọdún 2024 yìí ìjọba ìpínlẹ̀ Ondo ṣe àlàkalẹ̀ pé iye owó ta fẹ́ ná lórí ètò ìdìbò nílé kó fi dìbò ní ìrọ̀rùn? Atọ́kùn ètò ìbò 2024 Ondo State kò ń ṣe bùkátà ìjọba ìpínlẹ̀ Ondo ni. Torí pé àwọn kọ́ ló ń control INEC. Federal government ló ń control INEC. Wọ́n dẹ̀ ti ní budget for all the off-season election. Tábà gbàgbé sà, by February this year, wọ́n á ṣe by-elections into all the vacant positions in the National and State House of Assembly. So federal government will make provision for that, not state government. So kò affect state government in any way. Tí wọ́n ní wípé tó bá ní interest come sponsor candidate wọn. Àyẹ̀dẹ̀ má dẹ̀gbà wípé they are not allowed to use state fund láti fi run election party wọn. So it's a private thing. So kò sí bó ṣe affect the state, kò sí bó ṣe affect the budget wọn. It doesn't. INEC will answer to the states. INEC budget federal government ló ń fún wọn. Wọ́n dẹ̀ ti ní provision for off-season elections. A ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń jáde látàrí pé rírí àwọn ọba aládé fín ní àwọn ìpínlẹ̀. Ǹjẹ́ àwọn ọba aládé náà ní ipa tó ń kó lórí yíyan sípò gómìnà nínú ìpínlẹ̀ wọn? Wọ́n ní ipa tó pọ̀ díẹ̀. Àwọn ipa wo? Ẹ ṣé. Ọba súnmọ́ ará ìlú. Àwọn ló súnmọ́ ará ìlú jù. Àwọn tó pera wọn ní olórí wa. Ìdí ni wípé ọba tó bá mọ ojúṣe á ní olóyè káàkiri gbogbo quarters tó wà ní ìlú ẹ̀. And ní each quarters tí olóyè ti wá ó gbọ́dọ̀ tún ní minor olóyè ní abẹ́ ẹ̀ tí á jẹ́ olóyè tá a máa mójútó bóyá agboolé àbágbègbè kọ̀ọ̀kan ní abẹ́ ẹ̀. Ọba tó bá mọ nǹkan tó ń ṣe bó ṣe ẹ̀kan lọ́sẹ̀ bó ṣe ẹ̀kan lóṣù bó ṣe ẹ̀kan lọ́sẹ̀ méjì ó yẹ kí ìpàdé àjọṣe máa wà láàrin gbogbo àwọn olóyè tó wà lábẹ́ ẹ̀ láti gbọ́ ibi tí nǹkan dé dúró ibi tí iṣẹ́ ń lọ. Àkọ́kọ́ ni ẹ̀kejì ni wípé torí pé ọba wà nínú ìlú ẹ̀ kò kúrò ní inú ìlú ẹ̀ ló ń gbé. Kò sí ẹni tó fẹ́ ṣiṣẹ́ ní ìlú tí ọba bá wà tí ò gbọ́dọ̀ lọ ṣe kábíyèsí bàbá kẹ́pẹ́ fún ọba kó tó bẹ̀rẹ̀ iṣẹ́. Bó ṣe alága council gbọ́dọ̀ kí bàbá kẹ́pẹ́. Bó ṣe ọ̀gá ọlọ́pàá gbọ́dọ̀ kí bàbá kẹ́pẹ́. Bó ṣe ọ̀gá àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ gbọ́dọ̀ kí ọba kẹ́pẹ́. Bó ṣe gómìnà ló wá sí ó gbọ́dọ̀ kí ọba kẹ́pẹ́. Fún ìdí èyí ó jẹ́ kí ọba jẹ́ alágàtà láàrin àwọn èèyàn ẹ̀ àti àwọn ìjọba. Tọ́rọ̀ bá ta kókó tó díjú tán tí ò sí ọ̀nà tí ò sí àtúnṣe tí ẹni tó ọlọ́pàá tó bá gbọ́n tó jẹ́gọ̀ ọlọ́pàá á tọ̀ ọba lọ kábíyèsí nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ ní ìlú kí lè rò pa lè ṣe. Kí n fún alápẹ̀rẹ̀ kan ní ìlú Ondo Kingdom bí ọdún 4-5 sẹ́yìn 6 sẹ́yìn ètò àwọn èèyàn ọmọ wa tó ń ṣẹgbẹ́ òkùnkùn ó gbilẹ̀ kò sí ọ̀sẹ̀ kan kí ẹ̀mí má ṣòfò kẹ́mi má sọnù. Ṣùgbọ́n ọba àtàwọn ọ̀dọ́ jókòó wọ́n pé bírí kòtò kí la lè ṣe torí pé ó ti ń da mi àlàáfíà rú agbára ìjọba ìbílẹ̀ ọ̀ka agbára ìjọba ìpínlẹ̀ ọ̀ka agbára ọlọ́pàá ọ̀ka. Wọ́n wá ọgbọ́n wípé àwọn àbí àwa alájọ ń gbé nílùú yìí a dẹ̀ ríra wa tán a dẹ̀ mọ́ra wa
báyìí a fẹ́ máa fi ojú àwọn tó ń ṣe gbókùnkùn yẹn hàn tá bá ti wá rí wọn à ń mú wọn à á gbé wọn búra wọn á mú mi òòṣà tó bá ti mú mi á ba agbára wọn jẹ́ tá wọ́n á ṣe lòdì sí alálẹ̀ ìlú yìí á bá wọn jà á dẹ̀ bí wọn nígbà tó bẹ̀rẹ̀ ìgbésẹ̀ yìí láàrin oṣù mẹ́ta ìwà burúkú ìwà pàǹpàyàn ìwà ẹgbẹ́ òkùnkùn ó wọlẹ̀ báyìí sọ̀rọ̀ ní lọ́wọ́lọ́wọ́ báyìí ìlú Ondo ó pẹ̀lú ìlú tí àlàáfíà tó pé ti jọba nípa ọ̀rọ̀ ẹgbẹ́ òkùnkùn torí pé lọ́wọ́lọ́wọ́ báyìí ọba nìkan ló lè ṣe torí pé ìjọba àti òfin ò gbàgbọ́ nínú àṣà ìbílẹ̀ ṣùgbọ́n ọba wò ó pé òun súnmọ́ ará ìlú ju ìjọba lọ ọba wò ó wípé kí ìjọba Àkúrẹ́ kí ìjọba local government ó gbọ́ nǹkan kan òun orí òun ló wà ó gbégbèsè lẹ́ni àjọ ń jẹ àǹfààní ẹ̀ so níwòye tèmi ó yẹ ká fún àwọn ọba ní ipò tí wọ́n máa roles fàpẹẹrẹ ó yẹ kí á ní bí advisory council tá comprise àti ọba àti first class olóyè àti àwọn aláṣà tó lórí ìlú tá máa ṣèpàdé lóòrèkóòrè tí a ní constitutional power backing wípé nǹkan tó bá ti ṣe ń bẹ̀ yẹn wọ́n á gbé síwájú local government á dẹ̀ mú lò á mú ṣe ṣùgbọ́n ní tí wọ́n ta nísìn ni wípé wọ́n kàn ń gbà wọ́n ní ìmọ̀ràn ni tó bí alága council o lè má lọ bá ọba báyọ̀ bá mi sọ̀rọ̀ mo sọ pé mi ò fẹ́ gbọ́ ibi tó wá burú sísà ọba wà lábẹ́ local government chairman. Mo tiẹ̀ fẹ́ béèrè ìbéèrè yẹn torí aṣáàrí pé wọ́n lè ní gómìnà kan yọ kábíyèsí kan lóyè òwúrọ̀ lóyè ṣé àwọn náà wà ní abẹ́ òfin ni tó fi jẹ́ pé àwọn gómìnà lágbára ju ọba lọ torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ aṣáà ti gbọ́ pé ìṣèjọba bí wọ́n ṣe ń ṣèjọba nílẹ̀ Yorùbá pé ọba ló ba lórí ohun gbogbo bẹ́ẹ̀ báwo ló wá ṣe jẹ́ tí gbogbo ẹ̀ tún yí. Constitution ti gbé agbára tí ọba ní ní ìgbà yẹn fún àwọn tó ń ṣèjọba láti pè wọ́n ní ìjọba ìjọ àwọn ọba àwọn ní ọba lórí ọba wọ́n ti gbé agbára fún àwọn tí a dìbò yàn fún ìdí èyí ọba wà ní abẹ́ local government ni kí gómìnà tó lè yọ ọba àbí query ọba chairman council tí ọba ti wá ló gbọ́dọ̀ kọ́kọ́ query ọba ò láwọn send report sí governor wípé ọba ṣe báyìí ó ṣe báyìí I recommend pé suspend ẹ I recommend pé depose ẹ torí pé wọ́n ti gbé ọba sí abẹ́ local government ní nǹkan tí ó fi gan sọ ọba ò lè kúrò ní local government ẹ̀ láì gba clearance or permission from chairman council ẹ̀. ṣùgbọ́n ní inú àwọn ọba yìí náà láti máa ń gbọ́ first class ọba second class ọba káwá wo àwọn first class ọba tí mi fẹ́ mẹ́nu bà orúkọ wọn ṣé àwọn náà tún gbọ́dọ̀ gba òfin ní abẹ́ local government chairman kó tó di pé wọ́n dá nǹkan ṣe. lábẹ́ ètò ìjọba tiwantiwa gbogbo ọba ló wà ní abẹ́ alága council bọ̀ ẹ sọ̀rọ̀ first class second and third class grading wọn hierarchy wọn láàrin ìjọ àwọn lọ́balọ́ba ni kò ní í ṣe pẹ̀lú ìta abẹ́ alága tó dé alága council ló ń sanwó oṣù wọn alága council ló ń sanwó oṣù staff wọn tó bá fún wọn lówó torí 5% owó tó ń wọlé sí local government ni wọ́n fi ń sanwó àwọn ọba àtàwọn staff wọn ẹ̀ka àti ti ń san owó èèyàn ń lọ gá èèyàn tó bá fẹ́ ṣe alápẹ̀tẹ̀ ẹ̀ka ti ṣàtúnṣe nìyẹn ó yẹ ká máa gba location wọn directly from the federation account ni or from this kó máa gbà kó máa ti bọ́ ṣe lọ ń fi capping náà bẹ̀bẹ̀ fún owó torí chairman council ó lè decide láti má fi owó yẹn lẹ̀. ọ̀dà iṣẹ́ púpọ̀ àlejò wa ẹ̀kú wa tó tó mu ìjẹ́ ẹ ní ìmọ̀ràn tí ẹ lè gba àwọn ọmọ ìpínlẹ̀ Ondo àwọn ojúṣe wọn tí wọ́n ní láti ṣe bí ètò ìdìbò yìí tó ṣe ń bọ̀ yìí. mo bẹ̀ àwọn èèyàn wa ní ìpínlẹ̀ Ondo wípé ohun tó wà lókè ètò àṣọgbẹ̀ o tó kọjá lọ ti kọjá lọ gómìnà wa arákùnrin Akérédolú Rótìmí ti wá wọ́n jẹ́ tí Ọlọ́run rán wọn ẹ̀ẹ́dẹ́gbà pẹ̀lú mi wípé wọ́n gbìyànjú wọ́n ṣe wọn bá tí wọ́n lè ṣe ayé ti dá tiwa báyìí adẹ̀ ti ní lọ́ọ̀kì Olúwa dẹ̀ ti sàn ká pawọ́pọ̀ ká jẹ́ gbé ìjọba ìlárugẹ ọdún kan tó kù yìí kó lè ṣe dáadáa kó lè gbé débi tí a ti sọ pé káàrọ̀ ọmọdé rere àwa náà nígbà tí ètò ìdìbò bá máa wáyé ní October 2024 ká gbìyànjú ká yan gómìnà tí ọkàn wa fẹ́ ká yan gómìnà tá a ṣe nǹkan tára ló ń fẹ́ ká yan gómìnà tí a ṣe dáadáa fún wa ibi tèmi àti ti lè rí jẹ àti lè rí mú nìyẹn
a bá ti ní olórí tó dáa ọkàn wa máa balẹ̀ ká má dẹ̀ fi ẹ̀tanú ká má fi ẹ̀yà ká má fi inúnibíni ṣe ká fọkàn balẹ̀ ṣe àbádẹ́fẹ́ bí àwọn olóṣèlú wa pàápàá àwọn tó fẹ́ díje fún ipò gómìnà inú ẹgbẹ́ òṣèlú tó wà ní ìpínlẹ̀ Ondo kán gbé ìpínlẹ̀ Ondo síwájú kán fi ìpínlẹ̀ Ondo ṣe number 1 kán rò wípé òṣèlú máa tán àkọmọlúàbí òṣèlú máa tán àkọ àwọn náà ẹ̀yìn tó bá dẹ̀ ṣe léni á dìtàn lọ́la Ọlọ́run á ràn wá lọ́wọ́. àmín. ṣé wàá mọ̀ pé ó tún ní àwọn ẹnìkan ní inú ìpínlẹ̀ tí ó jẹ́ pé wọ́n ti ní ìgbàgbọ́ tàbí kí n sọ pé èrò tiwọn ni pé ètò ìdìbò yìí kò kàn wá pé ẹni tí wọ́n bá fẹ́ ni wọ́n yàn síbẹ̀ pé kò ń ṣe bùtà dìnáńkà tí wọ́n ń pè ní political apathy. irú ọ̀rọ̀ wo lẹ ní fúnra àwọn èèyàn bẹ́ẹ̀ tí ò nígbàgbọ́ nínú ètò òṣèlú mọ́ tí wọ́n dẹ̀ ti tó ojúbọ tí wọ́n ti dàgbà tí wọ́n ti yẹ tí wọ́n ti ní àmúyẹ èèyàn láti dìbò. mo máa bẹ̀ wọ́n náà ni torí pé ní 2023 tá a dìbò ààrẹ tí a bá jáde ààrẹ tó wà bẹ́ẹ̀ lè máa wọlé tí wọ́n bá dẹ̀ kọ̀ tó bá láwọn ò jáde ó túmọ̀ sí pé àwọn gangan ni ọ̀tá ìpínlẹ̀ Ondo nítorí pé ibi tá a bá dé yìí wọ́n kálukú gbọ́dọ̀ jáde kó sọ nǹkan tó bá fẹ́ mi ò gbà wípé ìbò wa ò count lórílẹ̀ Nàìjíríà kò sígbà kan tó ìbò wa ò count kò sí tá a bá wo ìbò tá a di 2023 à á rí i pé ìbò wa count máa rọ̀ wá máa bẹ̀ wá ni yẹ ká jáde lọ́pọ̀ yanturu ká dìbò fẹ́ni tá a fẹ́ àmúdẹ̀ fi dá wa lójú pé ìbò wa ni wọ́n máa kà tá bá dẹ̀ ti dìbò fún ló máa wọlé ṣùgbọ́n wọ́n gbàgbé pé tí a bá dìbò ṣe é ṣe kí ìbò àwa tí a sọ pé a fẹ́ nǹkan kó má pọ̀ tó táwọn tó fẹ́ kò túmọ̀ sí wípé a dìbò dáadáa mo ti wà lórílẹ̀‐èdè yìí kò sí ìbò kankan tí mo pàjẹ́ rí lọ́pọ̀lọpọ̀ àlẹ́ pẹ́ tí mo bá dẹ̀ dìbò fún òkè ń wọlé ṣùgbọ́n màá wọlé mi máa gbà wípé àsìkò ni ò tí tó tásìkò bá tó àdàpéyàn ló mọ̀ ọ́n ṣe tẹ́ bá rí ní àwọn ìgbà kọ̀ọ̀kan táwọn èèyàn kan bá sọ pé èèyàn kan ni èèyàn kan ni àdàpọ̀ sí irú èèyàn bí ẹni yẹn mọ́ wọ́n tó máa sọ pé àsìkò tó kéèyàn mìíràn tún gba ìjọba àgbà so mo bẹ̀ wọ́n ká má jẹ́ ká ní ìrẹ̀wẹ̀sì ọkàn ká jáde ká dìbò ká fi yòókù lẹ̀ fọlọ́run ó lọ́wọ́ adẹ́yàn fún wa. àmín. ẹ̀yin aráalé ẹ̀yin olùgbọ́ ẹ̀yin olùwòran ẹ ti gbọ́ tí àlejò wa ti bá wa sọ ọ̀rọ̀ ìyànjú pápá jùlọ àwọn ta nígbàgbọ́ pé ètò ìdìbò pé tí a bá ti di wọn kì í kà wípé nǹkan tí a bá dì kan náà ń kà wọ́n ní kò rí bẹ́ẹ̀ pé nǹkan tí a bá dì òun náà ni wọ́n ń kà ẹ lè dìbò fún èèyàn léni kó má wọlé bí Ọlọ́run ṣe kọ́ nìyẹn ẹ tún ní sùúrù di ìgbà mìíràn tó fi di pé ètò ìdìbò á tún wáyé ìgbìyànjú ẹ̀dá ló ṣe kókó kó máa di pé wọ́n á máa bẹnu àtẹ́lù yẹn pé ìwọ ìgbà ìdìbò gan bó ló tiẹ̀ wá tá ló di tẹ̀lọ́ tiẹ̀ náà fún ojúṣe wa gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni ká má ṣe pa ojúṣe wa jẹ torí ó ṣe kókó ó ṣe pàtàkì káà náà lè lẹ́nu kí ẹnu wa lè tọrọ láwùjọ pé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà rere ni mí ẹ lọ gba káàdì ìdìbò yín kẹ̀dẹ̀ rí pé ẹ dìbò fún ìpínlẹ̀ Ondo ní ìdìbò ìpínlẹ̀ Ondo tó ń bọ̀ ní ọdún 2024 tí a ti wà nínú ẹ̀ ní oṣù kẹwàá yìí àlejò wa ẹ ṣé púpọ̀ tí ẹ jẹ́ wa tí a pè yín tí ẹ dẹ̀ jẹ́ wa ojú òní tì yín ẹ̀yin aráalé àlejò wa tí wọ́n ti ń bá wa gbìyànjú náà rẹ̀ látàrí náà ni Amofin Sarafa Okewoye tí wọ́n ti bá wa pẹ̀kẹ́lu ètò ìdìbò Ondo ti ọdún 2024 tí a wáyé ní oṣù kẹwàá ọdún tí a wà yìí tí wọ́n dẹ̀ ti bá mẹ́nu bà àwọn àmúyẹ àti yíyan adarí tó dára fún ìpínlẹ̀ náà tí mo dẹ̀ nígbàgbọ́ pé ìpínlẹ̀ Ondo ọlárẹ̀wájú lórúkọ wọn máa jẹ́ kò ní rẹ̀yìn àlejò wa kó tó di pé ẹ máa lọ lórí ọ̀rọ̀ ajé ìpínlẹ̀ Ondo àti àwọn nǹkan àmúyẹ àti àmúṣagbára ìpínlẹ̀ Ondo ṣe rò pé ìyípadà ti dé bá bí ó sì wà lójú kan náà bíi ti àtẹ̀yìnwá ni. ìpínlẹ̀ Ondo ìgbà kan wà lójú kan à ń tẹ̀síwájú a lè sọ wípé a ò move bó ṣe ká move but Ondo state ìgbà kan tó sójú kan rí a wà níwájú ní tó kàn kù báyìí ni wípé ká gbìyànjú láti ṣe kíákíá. ìdí tó jẹ́ kí n mẹ́nu bà ìbéèrè ni pé tí a bá wo ìpínlẹ̀ Ondo láàrin àwọn ìpínlẹ̀ tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà máa rí i pé ó wà lára àwọn ìpínlẹ̀ tí Ọlọ́run jíǹkì tí ó dẹ̀ bùn ní àwọn nǹkan àmúṣagbára tí a bá lọ sí Ọ̀rẹ́ tí a dẹ̀ tún wo bí wọ́n ṣe ń ṣe ìpèsè kòkó ní ìpínlẹ̀ yìí ni ó dà pé ó ti fẹ́ gbọ́wọ́ sókè jù ni mo wá ṣe ń wò pé ó yẹ kí àwọn àyípadà mìíràn náà ti dé pẹ̀lú àwọn nǹkan àmúṣagbára tó jẹ́ ti à ń pè ní natural resources yìí. atọ́kùn rí sọ ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ jẹ́ ká wò ó pé síwájú àsìkò yìí
ìjọba tó wà ń bẹ torí gbogbo tẹ́ ń sọ ẹ̀ báyìí ó ní ṣe pẹ̀lú federal government kò sí ti state government lè dá ṣe fúnra ẹ̀ ó ní the support àbí backing federal government before now ìjọba tó wà ní Àbújá ò really gbàgbọ́ nínú àwọn nǹkan yẹn ṣùgbọ́n báyìí àti ìjọba tó yẹ kó fi wa lọ́kàn balẹ̀ gbogbo àwọn nǹkan àmúṣagbára nǹkan àlùmọ́ọ́nì yẹn làwọn fẹ́ tọ́ná sí làwọn fẹ́ mójútó so mo fi dá wa lójú pé láàrin ọdún kan sọdún méjì ìpínlẹ̀ Ondo á tẹ̀síwájú àlọ́ but pẹ̀lú gbogbo ẹ̀ lọ́nà ìpínlẹ̀ Ondo ìgbà kankan wà lẹ́yìn à ń gbìyànjú láti make sure pé a wà níbi tí ó yẹ ká wà. Ọ̀dàna ẹ ṣé púpọ̀ àlejò wa kó tó di pé ẹ máa lọ ẹ bá wa dárúkọ yín fún àwọn ará ilé kan sí àti ọ̀rọ̀ ìyànjú yín tẹ́ bá ní fún wọn. Orúkọ mi ni Sarafa Okewoye mo rọ àwọn èèyàn wa ká nígbàgbọ́ nínú Ọlọ́run ká nígbàgbọ́ nínú ìjọba tó wà ń bẹ̀ wípé Ọlọ́run yàn án fún ìdí pàtàkì ni mo mì níjọba àpapọ̀ fún ìdí pàtàkì ní ìpínlẹ̀ Ondo mo fẹ́ ká gbárùkù ti ìjọba Lọ́kì Orímisàn Ayédàtiwa láti rí wọ́n ṣàṣeyege wọ́n ṣàṣeyọrí bákan náà mo bẹ̀ ìjọba yẹn náà kó gbìyànjú kó mú ètò ìjọba ní bàádà kó fi ètò òṣèlú sílẹ̀ díẹ̀ kó má yẹ kí ètò òṣèlú àbí ètò òṣèlú mo fẹ́ ṣe gómìnà àbí mo fẹ́ kó má yẹ kí yẹn wà níwájú torí pé Ọlọ́run ló máa ń fi ọba jẹ àwọn aráàlú náà mo bẹ̀ wọ́n kó fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú gómìnà láti rí pé wọ́n ṣàṣeyọrí àwọn olóṣèlú mo bẹ̀ wọ́n ní o òṣèlú yẹ kó jẹ́ do or die ká gbìyànjú ká rò wípé ìran kan ń lọ ìran kan ń bọ̀ ẹni tó lọ́n bá sọ pé máa dádé ló máa dádé bá a tiẹ̀ gbìyànjú jù bẹ́ẹ̀ lọ Ọlọ́run ló máa ń fọba jẹ ká gbé sọ́wọ́ Ọlọ́run kán ṣe gbìyànjú tiwọn kán fọlọ́run sílẹ̀ kó jẹ́wọ́ agbára ẹ̀ kó yàn fún wa nípínlẹ̀ Ondo kó lè tẹ̀síwájú ká lọ sí ibi ògo ibi tó yẹ ká wà Ọlọ́run ràn wá lọ́wọ́. Àmín. Ẹ ṣé púpọ̀ àlejò wa ẹ̀yin olùdìbò ẹ ti gbọ́ àmọ̀ràn tó ń fún wa pé ká jáde lọ́pọ̀ yanturu ká lọ dìbò torí ojúṣe wa ni wọ́n dẹ̀ tó wá gba àwọn tí a fẹ́ dìbò náà fún tí wọ́n á jáde ní abẹ́ ẹgbẹ́ òṣèlú káàkiri fún ti ìdìbò ìpínlẹ̀ náà tó ń bọ̀ ní inú ọdún tí a wà yìí lóṣù kẹwàá wípé kí a má ṣe ní do or die orí tó bá máa dádé dandan adé ni fún ìdí èyí ẹ jẹ́ ká ṣe ní ọ̀kan ṣoṣo káríra bí ọmọ ìyá kó máa jẹ́ pé ètò òṣèlú àbí ètò ìdìbò ní a tún dá ìjà sílẹ̀ tá a fi kọ̀yìn ara wa síra wa ẹ ṣé púpọ̀ àlejò alẹ́ kan sí ẹ̀yin ará ilé ibi tí a máa fi dé ètò rọ̀ sílé nírè torí pé àkókò tí kò wà ní papamọ́ra ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di láṣẹ Èdùmàrè títí dìgbà mìíràn tí màá tún máa wá sí ojú móhùnmáwòrán yín èmi ọmọ yín olólùfẹ́ yín Olúwagbemiga salau ni bàbá tó bí mi lọ́mọ lèmi fásitì kò yí dágbére fún yín lórí ètò yín ètò wa Ongbona Feli Feli níkànnì Kaftan TV Yorùbá pé ó dàbọ̀. Ó dàbẹ̀ ni pé nǹkan tí wọ́n fẹ́ ṣe. Lẹ́kì tó ṣẹlẹ̀ yẹn wọ́n ní ọjọ́ pẹ́ẹ́n. lára wọn ni obìnrin kan tí wọ́n pè ní Aisha Yusufu. Aisha Yusufu wọn lè jáde ní báràkì ọ̀kan kó bọ̀ kan kó ammunition kó gbọ̀ gan. kò sí ẹnikẹ́ni tí ó wọ aṣọ sójà. bí òfin fẹ́ kọbi ara sí ọmọ. ìdásórí ètò Ongbona Feli Feli lórí Kaftan TV.